aburú ni Okay, sir. ọ̀fẹ́ gbẹ̀san yẹra fún tọrọ bá dẹ́dà ó mèsì ọ̀rọ̀ ó dẹ̀ mọ sáìzì ẹ̀ kọ́bọ̀ gé sáìzì ẹ̀ fún ṣùgbọ́n tó bá mú sùúrù tó bá sọ pé tọ́ mọ yọ̀ǹda èyí tó le jù bá ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀ ọba dẹ́dà ó yọ̀ǹda rẹ̀ fún ọ náà jọ gbẹ̀dà ìkíá sórí gbogbo ẹ̀dá fámílì ọba dẹ́dà ni bọ́ ọba ṣe tírìtì fámílì rẹ̀ ni ó ṣe tírìtì wọ́n náà bọ́ ọba lè mẹ́ta ọmọlàkejì ẹgbẹ́ rẹ̀ ọlọ́run ó lè mọ́ wọ́n náà tó ọba dẹ̀ fún wọn ọba dẹ́dà ó dẹ̀ fún àwọn náà gẹ́gẹ́ bí ọkùnrin bá lélẹ̀ ta ló wà ní kápá rẹ̀ jù ìyàwó tó ọba lè kókó mọ́ ọlọ́run lè kókó mọ́ wọn ṣùgbọ́n tó ọba dẹ̀ fún òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá kò sẹ́ni tó dẹ̀ fún obìnrin bí òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá ó lè fẹ́ di bí ìgbà tó yẹ pé ẹgbẹ́ wọn fẹ́ sọ ọ́ di gbẹ̀wù dání kí náà ní ọtẹ́lẹ̀ ṣùgbọ́n kì í ṣe torí nǹkan mìíràn torí títà ní Allah subhanahu wa ta'ala ló fi ń sàmójúkú lọ́lọ́wọ́ fi jẹ fún wọn náà bẹ́ẹ̀ dẹ̀ náà ni ìyàwó náà gbogbo àwọn nǹkan mìí tí ọmọ wípé irú kí lélẹ̀ tó bá ti jẹ́ pé torí ọba dẹ́dà ní fi ń ṣe tó ti yé báyìí sí ọlọ́wọ́ bá ọmọ mú rọrùn wá lórí rẹ̀ yóò máa rọ̀ lọ́rùn láti ṣe téèyàn bá ti ṣe tí ọ̀dá sí ọ kó o yá fi rẹ̀ fọ́lọ́wọ́ bá lọ bẹ́tà ọ wá kún sọ́nà méjì ṣé wípé tọ̀ ọ̀yọ̀ǹda ni àbí kọ́ba adẹ́dà kọ́bọ̀ tẹ́nàmà kọ́bọ̀ fún lẹ́sì èsì ọba adẹ́dà òjíṣẹ́ láàrin ẹ̀ lọ́wọ́ lè mọ́ ọmọ ẹ̀dá kejì rẹ̀ ọba adẹ́dà ó lè mọ́ òun náà bó ti sọ àjọ̀dá mi jésù ahmed bó ọba ṣe ṣe bẹ́ẹ̀ náà ló ṣe gbẹ̀san bó ọba lè mẹ́ran kó gan ọlọ́wọ́ bó lè mọ́ torí gbogbo nǹkan tí ó wà ní kápá wa a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́